Ẹ kú dédé àsìkò yìí ní gbogbo ibi tí ẹ bá ti láǹfààní láti máa gbọ́ mi tó bá fẹ́ dàbí everybody ó gbọ́dọ̀ máa ronú bí everybody. Lákọ̀ọ́kọ́ ẹ wo fọ́nrán yìí. Ikú o! Olórí ọba ilẹ̀ Yorùbá! Ikú àbáyẹyẹ! Ọ̀tẹ̀ ló ń jẹ́ ló ń pè ọ́, kò sẹ́ni tí ò lórúkọ tiẹ̀, àti wípé ọmọ kì í gọ̀ títí sẹ́ẹ̀ kó gbàgbé orúkọ ara rẹ̀. Ààfin tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà, tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ pé ó dọ́jà ni. Èmi tí ń tòótọ́ Samuel Owóyẹmí, fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi, fẹ́lẹ́ ní gbogbo èèyàn mọ̀ mí sí. Èmi náà kọ́, Ọlọ́run ọba òkè ló fún mi ṣe ní gbogbo ìgbà. Ẹ jẹ́ n kọ́kọ́ bẹ̀rẹ̀ báyìí pé mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín pátápátá fún àdúrótì àti ìfẹ́ tẹ́ní sí ìkànnì yìí láti máa mọ bó ṣe ń lọ nípa ìkànnì yìí. Àwa náà dẹ̀ máa ṣe bẹ́ẹ̀, a máa update yín, a máa inform yín, a dẹ̀ máa jẹ́ kẹ́ ẹ mọ bó ṣe ń lọ. Fọ́nrán tí mo fi wọlé yẹn ó jẹ́ fọ́nrán tí mo rí tó bà mí lọ́kàn jẹ́ púpọ̀ lápá tọ̀dọ̀ tèmi ò, mi wàá mọ̀ lápá ọ̀dọ̀ tiyín. Tẹ́ bá wo fọ́nrán yẹn dáadáa, ẹ rí wípé Ọ̀nìrìṣà kábíyèsí Ọ̀ọ̀ni ti Ilé-Ifẹ̀ ọba Ẹnìtàn Ògúnwùsì Adéyẹyè, àwọn ni wọ́n board plane pẹ̀lú àwọn èèyàn wọn, bóyá wọ́n rìnrìn àjò. Tẹ́ bá wá notice wípé èèyàn kan ó wà lẹ́yìn, wọ́n pe orúkọ ẹni yẹn ní Soso àbí mi ì tẹ̀ mọ̀, but based on the description tí mo rí lórí fọ́nrán yẹn, wọ́n ní Soso lórúkọ ẹni yẹn. Ó ya fọ́nrán yẹn. Ohun tó wá jẹ́ kàyéfì fún mi ni wípé ó wá ń rẹ́rìn-ín, ó ń ṣe yẹ̀yẹ́ kábíyèsí tiwa tó jẹ́ ọ̀kan gbòógì olórí àwọn ọba aládé gbogbo, Ọ̀nìrìṣà. Ẹni ò mọba ló ń fi ọba ṣeré. Ìka tó bá sì tọ́ símú la fi ń romú. Àwọn èèyàn mẹ́ta ni mo fẹ́ bá sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí. Lákọ̀ọ́kọ́, àwọn èèyàn sọ pé fọ́nrán yẹn bóyá ó ṣẹ̀ jáde ni o àbí kò ṣẹ̀ jáde ni o. Kò sí nǹkan tó lè gba anybody, kò sí àyà tó lè kó anybody láti lè sọ wípé òun fẹ́ ṣerú fẹ́ nǹkan báyìí fún Ọ̀nìrìṣà tiwa. Ọ̀nìrìṣà kì í ṣe ọba lásán. Ọ̀nìrìṣà kì í ṣe ọba tó jẹ́ wípé a kò lè mọ̀ wípé oríṣiríṣi ni ó ṣẹlẹ̀ lọ́jọ́ tá a wí yìí. Apá kan sọ fún mi pé Ọ̀nìrìṣà ó ṣeéṣe kí mo rí pé ẹni oníjàlá tó máa ń lu kìíní yẹn fún Ọ̀ọ̀ni, ó rí ẹni tó ń ya fọ́nrán yìí, mo rí reaction ẹ̀. Bóyá kábíyèsí ló máa sọ fún wípé ẹ ṣe jẹ́jẹ́, ẹ má jẹ́ ká bọ ọmọlúwàbí wa jẹ́. That is Ọ̀nìrìṣà for you. Ìwọ ọmọlúwàbí pé sára kábíyèsí. Ohun tó tún wá tí mo fẹ́ jẹ́ kẹ́ mọ̀ ni wípé kí ló lè fà á kí irúfẹ́ ẹni yìí máa fi Ọ̀nìrìṣà ṣe yẹ̀yẹ́. Lóòtítọ́ àti lódodo wọ́n bá yín kọ́ wọ́n rìn, kò túmọ̀ sí wípé kẹ́ wá máa fi wọ́n ṣe yẹ̀yẹ́. Ọ̀nìrìṣà jẹ́ ọba tó kó àwọn èèyàn mọ́ra, and I want to say it wípé you do not take it for granted tí Ọ̀ọ̀ni bá bá yín wọ ọkọ̀ pọ̀ àbí tí Ọ̀ọ̀ni bá bá yín jókòó síbi àwọn ayẹyẹ kan, kò túmọ̀ sí pé kábíyèsí ò mọ ohun tí wọ́n ń ṣe. Ìwà ìrẹ̀lẹ̀, humility, a sọ pé humility yẹn ló ń ṣiṣẹ́ fún kábíyèsí. Ẹ wo ìgbà tó lè Sunday Igboho lọ sí Ọ̀ọ̀ni, sọ́dọ̀ Ọ̀ọ̀ni ní ààfin wọn. Ẹ rí àwọn ọ̀yàyà, ẹ rí àwọn báwọn èèyàn ṣe ń súnmọ́ wọn, tí wọ́n bá wọn ya fọ́nrán, tí wọ́n bá wọn ya fọ́tò. Humility yẹn wà níbẹ̀. Àmọye àwọn ìjáde tí wọ́n ti jáde lọ, toríṣiríṣi àwọn ènìyàn tí wọ́n ń súnmọ́ wọn débi tí wọ́n lè súnmọ́ wọn dé. Ẹ wo àwọn skit maker, ẹ wo àwọn òṣèré tíátà, ẹ wo bí wọ́n ṣe ń lọ sọ́dọ̀ kábíyèsí, tí kábíyèsí dẹ̀ ń fi tọ̀yàyà tí wọ́n fi ń kí wọn káàbọ̀, tí wọ́n tún gbà wọ́n lámọ̀ràn. Èèyàn kan wá jókòó síbì kan, ó wá ń ṣe yẹ̀yẹ́ Ọ̀nìrìṣà tiwa.
èmi ò ní fi ọwọ́ òsì júwe ilé bàbá tèmi, èmi ò dẹ̀ ní jókòó síbi kan káwọn èèyàn kan máa rí ọba aládé tiwa fín nílẹ̀ Yorùbá. So nǹkan tí arákùnrin yẹn ṣe ó burú ó burú nítorí wípé kò yẹ kí ni ìdí tó fi wá ń rẹ́rìn-ín, kí ló ń pa lẹ́rìn-ín? Òkè fọ́nrán yẹn ó ṣe ó wá gbé síta, kí ni gain ẹ̀? Kí ni gain ẹ̀? Ẹ̀yin ọmọ Yorùbá, I stand to be corrected. Tó bá fẹ́ dàbí everybody, ó gbọ́dọ̀ máa ronú bí everybody. Nǹkan yìí ó dùn mí. Tí mo dẹ̀ expect kí ọ̀pọ̀ àwọn ọmọ Yorùbá kí wọ́n sọ̀rọ̀ lórí nǹkan wọ̀nyí, ṣùgbọ́n ọ̀pọ̀ nínú wa àákọ̀gbójú àní sọ kankan. Ohun tó yẹ ká fi ṣe normal thing àgbà gẹ́gẹ́ bíi pé ó normal. Àwọn kan wọ̀nyí kò yẹ, ó yẹ ká sọ̀rọ̀ sókè, ó yẹ ká pọ́n ọba wa lé. Lótìtọ́ a kì í rìn kórìímámì, àwọn ọba kan lè ti wo àwọn ìwà kan tí ọ̀pọ̀ àwọn ọmọ Yorùbá lè má sọ wípé àwọn fẹ́ gbè sẹ́yìn wọn mọ́, bọ̀ kì í ṣe bíi ti Ọ̀nìrìṣà. Tí Ọ̀nìrìṣà ò bá tilẹ̀ lè sọ̀rọ̀, we need to protect him. Ẹ mọ̀ pé àwọn àsìkò kan wà tó yẹ pé ọba yóò lè sọ̀rọ̀ torí ipò tí wọ́n wà. Ṣùgbọ́n àwa tá a jọ́ ọmọ ilẹ̀ Yorùbá, àwọn ọmọ kóòtù òjìrè, kí ló dé tá a ṣe ń pa ẹnu mọ́ síbi tó yẹ ká ti sọ̀rọ̀. Àwọn ẹni kejì tí mo fẹ́ bá sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí ni pé nígbà tí mo wo post yẹn dáadáa, mo rí wípé péjì Yorùbá kan òun ló post yẹn. Mo fẹ́ try láti wá péjì yẹn fún yín torí pé post Ọmọ Ọ̀yọ́ Media. Ọmọ Ọ̀yọ́ Media yìí ló post yẹn. I stand to be corrected. Sir, àbí ma ẹnikẹ́ni tó bá ní media yìí, with due respect, lóòótọ́ àti lódodo ẹ̀yin lè fi gbé jáde ní comment. Àkọlé tẹ́ fi sí ni wípé everybody in the plane is supposed to get up, and why Soso is laughing now. Ẹni yẹn Soso nǹkan tí mo sọ nìyẹn. Wọ́n ní kí ló dé tí Soso yẹn ṣe ń rẹ́rìn-ín. Ọmọ Ọ̀yọ́ Media yìí látàrí nǹkan tẹ́ gbé jáde yìí, ẹ wo ohun tó dáa. Ká ní ẹ̀yin náà tẹ́ ti wá jáde ẹ debunk ẹ̀ wípé kò yẹ kí ẹni yìí ṣe báyìí. I will appreciate it. Kẹ́ fi àwọn good write up, kẹ́ fi lecture, kẹ́ fi ṣe orientation fún àwọn èèyàn tí ò mọ irúfẹ́ ẹni tí Ọ̀nìrìṣà jẹ́. I will really appreciate that. Àwa ọmọ Yorùbá, ẹ jẹ́ ká tún ṣe àtúnṣe síbi tó kù sí lórí àwọn nǹkan kan tí à ń gbé jáde. Nítorí bí ẹni yìí ṣe gbé jáde nísìn, ó lè jẹ́ èròǹgbà gidi ló fi gbé jáde o. Ẹ wá lọ sábẹ́ comment section, ẹ wá máa rí oríṣiríṣi ọ̀rọ̀ tí àwọn ọmọ Yorùbá kan wá ń fi sí abẹ́ comment yẹn. Ẹ wá gbọ́ èèyàn kan sọ pé in 2026 chai everyone just dey laugh like èwo ni wèrè gan. Ẹ wá gbọ́ then suppose wipe that. Okay, eléyìí sọ̀rọ̀ tó ní ìtumọ̀ ní tiẹ̀. Ó ní ọmọ Yorùbá ni Prince Taiwo Ọpẹ́yẹmí, them suppose wipe that one Oraimo cord for head. Ṣé ti rí àwọn ọmọ Yorùbá? Nǹkan tí mo ń sọ nìyẹn. Abẹ́ comment ni mo ti ń ka ilé fún yín o. Ẹ tí wàá gbọ́ ẹlòmíì o, Yusuf Azeez, ẹ wá gbọ́ nǹkan tí yẹn ń sọ. Wàhálà, okay, ẹ wá gbọ́ nǹkan tí yẹn ń sọ. Ó ní wàhálà, I thought he has his own private jet. Kí ló kún ẹ̀? Ó bá yín kọ̀ wọ́rìn doesn't mean wípé mo ti sọ ṣáájú humility ni. Ẹ jẹ́ kí n tún ka why my doctor was asking. Okay, ẹnìkan ló tún kọ comment. My doctor was asking me, is that egungun? I could not even answer. But I think they said people don't usually know when Oni will sit down. I can see Yoruba levels. I think they're supposed to cover him like he usually do. Ṣètìrí ohun tí mo wá fẹ́ fọyọ̀ lọ ni pé gbogbo ọ̀rọ̀ tó ń ti orí fọ́nrán yìí jáde ta ló fà? Okay, ẹ jẹ́ kí n tún wo nǹkan. As per the title olórí ayé gbogbo, bóyá kí n dẹ̀ look away. Please, is it taboo? Ibi tí mo tún fẹ́ ti bring nǹkan kan jáde rèé o. Please, is it a taboo for any Aláàfin entourage to enter plane? I never see a single entourage entering plane with Aláàfin. I know plane is expensive, but why? Ohun tí ẹ bá rí sẹ́jọ́ ẹ bá mi fi ránṣẹ́ sábẹ́ comment section. Ẹni yìí wá sọ̀rọ̀ síbi tí ọ̀rọ̀ wa, wọ́n bá mi sọ̀rọ̀ ránṣẹ́ sí ẹni tí ó jẹ́ ọmọ Ọ̀yọ́ Media yìí. Mo sọ pé àwọn ọmọ Ọ̀yọ́ ni, but mo lérò pé a ti yanjú gbogbo ọ̀rọ̀ yọjọ́ ti pẹ́, kò yẹ ká tún máa fa àwọn kan wọ̀nyí wá. Tẹ́ bá ń gbọ́ tún gbogbo àwọn tó máa ń fa rè. Ṣé o wá rí ìwọ ọmọ Ọ̀yọ́ group yìí? Àbùkù ló ń wá fún ọba Aláàfin láti ẹnu àwọn ọmọ Ifẹ̀, nítorí kò sí bí ọmọ Ọ̀yọ́ ó ṣe máa tàbùkù
Ọ̀ọ̀ni tí ọmọ Ifẹ̀ náà ò ní tàbùkù Aláàfin àti wíwíwí akékèké ẹ̀ ń ṣáà ní ẹ̀ ní gbọ́ kò sí wàhálà ẹ̀ múra sí bí àwọn ọba wa lọ́ba yẹ kí a fi máa ta yín orí adé á dá fún yín o. Ẹ notice comment eléyìí tí mo fẹ́ kà fún yín o. Mr. Man, you can't do this with any king in Western world. You can't stand when King Charles is coming. You can't even see the face of King of Saudi. But our own king and culture has turned to another thing. In fact, that guy that record and laugh must not go scot-free. Oni was a peaceful man. I know he will tell his men not to do. Ṣé ti rí comment yẹn? Gbogbo ohun tẹ́yin náà bá mi rí sí ọ̀rọ̀ yìí, ẹ bá mi fi ránṣẹ́ sí abẹ́ comment section. À ń wá gangan. Mo ń sọ wípé ó rúgbó bọ̀. Àwọn nǹkan kò yẹ kó máa wáyé láàrin àwọn ọmọ Yorùbá. Ẹni tó gbé fọ́nrán yẹn jáde, kí ni motive ẹ̀? Kí ló fẹ́ fi achieve? Ó lè ní èròǹgbà gidi fine. Ṣùgbọ́n kó ronú bí àwọn èèyàn kan yóò ṣe ronú kó tó ṣe àwọn nǹkan kan. Àwọn ọmọ Ọ̀yọ́ á dẹ̀ mọ ohun tó wà ńlẹ̀. Èmi á máa sọ o wípé kò sí ẹnikẹ́ni tó lè yí ohun tó ti wà ńlẹ̀ padà. Bóyá ẹgbàá o àbí ẹgbàá o, Ọ̀nìrìṣà ṣe ní olórí aládé nílẹ̀ Yorùbá. Ṣùgbọ́n ibẹ̀ yẹn kọ́ ni mò ń lọ. Ohun tí mo fẹ́ fi káàdì rẹ̀ nílẹ̀ ni wípé àwa ọmọ Yorùbá ẹ jẹ́ ká ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún àwọn èèyàn tí wọ́n mọ ohun tí Yorùbá jẹ́. Ẹ jẹ́ ká ṣe orientation, ẹ jẹ́ ká jẹ́ kí àwọn èèyàn kan mọ̀ wípé àṣà wa kò ṣeé fi ṣeré rárá. Àwọn ọba wa wọn ò ṣe máa fi ṣe yẹ̀yẹ́ láwùjọ. These are the things tí a gbọ́dọ̀ máa tẹ̀ mọ́ àwọn èèyàn kan létí. Wípé àwọn kábíyèsí wa, most especially Ọ̀nìrìṣà, Aláàfin Ọ̀yọ́, àwọn ọba wọn yìí wọn kì í ṣe ọba kékeré. Oríṣiríṣi ọ̀rọ̀ làwọn èèyàn lè ti sọ lórí Aláàfin àti Ọ̀nìrìṣà, but èmi ò wá fún yẹn. Ohun tèmi wá fún ni wípé ẹ jẹ́ ká àwọn èèyàn mọ̀ pàtàkì àwọn ọba wa. Lóòótọ́ àwọn ọba kan lè ti bayé jẹ́, wọ́n lè ti ṣe ìwà tó ti ta epo sí aṣọ ààlà ipò ọba nílẹ̀ Yorùbá. Ìyẹn ò túmọ̀ sí wípé ká wá pẹ̀lú àwọn èèyàn kan láti máa bu ẹnu àtẹ́lù wọn. Máa appreciate ẹ̀. Tá a bá sọ wípé ká máa ṣe gbogbo àwọn nǹkan wọ̀nyí débi tó yẹ ká ṣe dé, káwọn èèyàn lè mọ̀ wípé ìran Yorùbá yẹn a gbọ́dọ̀ fi ìran yẹn ṣeré. Ẹ wo àwọn Sultan ti ilẹ̀ Sokoto. Ẹ wo bí àwọn Ìgbò bí wọ́n ṣe máa ń gbé àwọn ọba wọn gẹ́gẹ́. Ṣó yẹ kó wá jẹ́ àwa láti máa fi àwọn ọba wa ṣe yẹ̀yẹ́. Èmi ò tẹ sósó yẹn mi ò mọ ọmọ ọ̀dà pọ̀ ọmọ ẹ̀yà kan ni. Ṣùgbọ́n mò ń sọ eléyìí nítorí àwọn ọmọ Yorùbá kan náà tí wọ́n rí fọ́nrán yẹn tí wọ́n á bẹ̀rẹ̀ sí ní fi kọ́mẹ̀ntì sí abẹ́rẹ́ tí wọ́n ń pẹ̀lú àwọn èèyàn kan láti máa ṣe yẹ̀yẹ́ Ọ̀nìrìṣà. Kò dá tó. Inú mi dẹ̀ dùn fún ìròyìn kan wípé èdè Yorùbá ẹ wò ó ti ń lọ global. Ẹ wo àwọn olórin takasúfè, ẹ wo àwọn Burna Boy. Mo rí Burna Boy, mo rí ìròyìn kan wípé wọ́n ní Yorùbá language is now transforming the world. Tàbá bí Ọlámídé ó ti lo èdè Yorùbá ó ti fi gbayì ní orílẹ̀-èdè àgbáńlá ayé. Burna Boy náà lọ́nà kan tàbí lọ́nà kejì ó ń lò ó. Àṣàkẹ́ ńkọ́ òun náà ń lò ó. Eléyìí ni láti fi yé àwọn èèyàn pé èdè Yorùbá ó jẹ́ ohun pàtàkì. Wọ́n ti gba tiwa káàkiri. Kò síbi tí wọ́n ti ń ṣe ohun tó ní ṣe pẹ̀lú èdè Yorùbá. Ẹ lọ sí Brazil, ẹ lọ sí àwọn Cuba, ẹ lọ sí àwọn oríṣiríṣi. Ẹ rí i pé àwọn kan ń ṣe ìṣẹ̀ṣe níbẹ̀. Àwọn kan wọ́n ń sọ èdè yìí, wọ́n ń sọ lókùnkúndùn pé yes, àwọn nífẹ̀ẹ́ sí èdè Yorùbá yìí, wọ́n dẹ̀ mú lò. Kí ló dé tí ó wá jẹ́ pé àwa gangan tí a ní nǹkan wa àwa mọ̀ yìí ẹ̀? Wọ́n ní èèyàn kì í mọ iye nǹkan àfi tó bá pàdánù ẹ̀. Ẹ má jẹ́ kó jẹ́ bẹ́ẹ̀. Gbogbo ohun tí ẹ bá rí sí ọ̀rọ̀ yẹn jọ̀ọ́ ẹ bá mi fi ránṣẹ́ sábẹ́ comment section. I stand to be corrected. Tó bá fẹ́ dàbí everybody gbọ́dọ̀ máa ronú bí everybody. Ẹ jẹ́ ká ṣe ìgbélárugẹ fún ohun tá a ní. Ẹ má jẹ́ kí àwọn nǹkan kan bí irú eléyìí kó tún máa mú àwọn ìkùnsínú wá. Ẹni tó gbérú fọ́nrán yìí jáde nísìn, kí ni àwọn ọmọ Ọ̀yọ́ kí ni wọ́n fẹ́ rí nídìí ẹ̀? Kí láyé àwọn ọmọ Ifẹ̀ kí lẹ expect kí wọ́n sọ? But no, a ti kọjá gbogbo yẹn nílẹ̀ Yorùbá. Láti fi ìmọ̀ ṣọ̀kan báyìí òun ló jẹ wá lógún láti lè rí pé ìran yìí ó débi gíga. Láti lè rí òmìnira àwa náà ká dẹ̀ rí òmìnira gbà. So ọgbọ̀n ọkọ̀ àgbọ̀n afẹ́fẹ́ ní kó lọ.
ẹ jẹ́ kí a dé ọ̀dọ̀ àlejò mi lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ni àtòhun tí ó farapẹ́ ló bá fẹ́ dàbí everybody gbọ́dọ̀ máa ronú bí everybody ó yà o. nǹkan tí mo rí yóò sì yà yín lẹ́nu lọ́pọ̀lọpọ̀ torí mo lè fi gbogbo ẹnu sọ fún yín pé nǹkan tí mo rí kò sẹ́ni tó rí bẹ́ẹ̀ rí. ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ pẹ̀lú pé bàbá àtọmọ òun ni Aláàfin àti Ọọ̀ni jẹ́ ní ilé tí mo dẹ̀ lè sọ fún yín pé kò séèyàn kankan tó máa ń compare wọn tó máa ń fi wọ́n díra wọn títí di ọdún 1953 kí ló wá ṣẹlẹ̀ ní ọdún 1953 pé ìgbà àkọ́kọ́ yín lélẹ̀ Yorùbá pọ́nbélé ni wá lórí ìkànnì a máa ń rán wa létí ibi tá a ti ń bọ̀ ibi tá a dé àti ibi tá a ń lọ gẹ́gẹ́ bí ojúlówó Yorùbá kí àṣà ìṣe pẹ̀lú èdè Yorùbá má bàa parun la fi dá ìkànnì sílẹ̀ a sì pè ní àbínibí so tó bá yẹ pé ìgbà àkọ́kọ́ yín lélẹ̀ ẹ jọ̀wọ́ mo bẹ̀ yín lọ́pọ̀lọpọ̀ ni ẹ bá mi like fídíò yìí ẹ subscribe ẹ share fídíò yìí sínú community tẹ wà yẹn so that YouTube máa lè máa promote àṣà àti ìṣe wa sí ọ̀pọ̀lọpọ̀ èèyàn sí mo dúpẹ́ púpọ̀ ní ọwọ́ yín lórí nǹkan tí a sọ ní ìbẹ̀rẹ̀ fídíò yìí mo ní ìwé méjì kan níbí eléyìí wọ́n pè ní the New Universal Library ní ìwé yìí orílẹ̀-èdè England náà ti tẹ àtẹ̀jáde ìwé yìí ní ọdún 1957 mo dẹ̀ ní ìkan náà níbí wọ́n pè ní the History of the Yorubas by the Reverend Samuel Johnson ló ṣe lè wọ́n dẹ̀ ṣe àtẹ̀jáde rẹ̀ ní ọdún 1921 wọ́n ṣe àtẹ̀jáde ìwé yìí ṣé wàá rí ìwé méjèèjì tó wà lọ́wọ́ mi yìí ìwé méjèèjì tó wà lọ́wọ́ mi ó sọ wípé Aláàfin làgbà tí ẹ bá sì wo àwòrán tẹ́ ń wò ní ojúmọ́màwòrán yìí ẹ máa rí pé àtẹ̀jáde ìwé ìròyìn kan ni ní eléyìí tán ti yànnàná sálárì tí àwọn ọba ń gbà látòrí first class ọba títí dé second class ọba tí ẹ bá sì wò ẹ máa rí pé sálárì Aláàfin ó ju ti Ọọ̀ni lọ as at 1938 nìkan tí mo fi ń hàn yín ṣùgbọ́n mo wá fẹ́ kẹ́ ní sùúrù mo wá bira mi náà pé kílé tó máa ń pe Ọọ̀ni ní Ọ̀nìrìṣà tí wọ́n máa ń pe Aláàfin ní Aláàfin igbákejì òrìṣà ẹ má gbàgbé pé Ọọ̀ni ní bàbá Aláàfin lọ́mọ kódà ọmọ ọmọ l'Aláàfin ṣùgbọ́n tẹ́ bá gbà mí láyè láti wo fídíò ìtàn nǹkan tí mo ń sọ yìí ó máa yé yín lọ́pọ̀lọpọ̀ mo fẹ́ kẹ́ farabalẹ̀ nítorí a máa bẹ́ sínú ìtàn tó pọ̀ gidigidi. ṣé wàá rí mi tí ìfẹ́ kẹ́ George wípé tó bá jẹ́ bẹ́ẹ̀ ní báyìí kọ́ báyìí nítorí pé tó máa ń sọ̀rọ̀ pé history àwa èèyàn tó máa ń gbàgbé pé history ní time history ní duration ìgbà àti àkókò wọn ní history. fún àpẹẹrẹ ọmọ kékeré tá bá sọ fún pé Odùduwà bàbá Yorùbá ni ẹlòmíràn tó sọ pé Awólọ́wọ̀ bàbá Yorùbá ni ṣé mọ̀ pé tí èèyàn bá fi táìmù sí méjèèjì kò ní yé ọmọ yẹn dáadáa wípé ọ̀tọ̀ọ̀tọ̀ ìgbà ọ̀tọ̀ọ̀tọ̀ làwọn méjì jọ jẹ́ bàbá Yorùbá ọmọ yẹn máa rò pé bóyá bàbá méjì kí ọmọ yẹn wá máa béèrè pé ta ni bàbá tó ní ránkì jù nínú Awólọ́wọ̀ àti Odùduwà báyìí náà ni nǹkan tí mo fẹ́ sọ nínú fídíò yìí torí mo fẹ́ kí jẹ́ kẹ́ mọ̀ pé àwọn èjì ní ipa pàtàkì tó pọ̀ ní ilẹ̀ Yorùbá inú mi sì dùn wípé Ọ̀nìrìṣà wà ní coronation Aláàfin tó kọjá ẹ̀ nítorí pé kí ni ẹbí ni wọ́n tẹ́gbọ̀lẹ̀ sọ ní ìbẹ̀rẹ̀ fídíò yìí wọ́n kì í jà kò séèyàn kan tó máa ń béèrè pé ta làgbà láàrin bàbá àtọmọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ until 1953 ni àwọn èèyàn ṣètò bẹ̀rẹ̀ a máa sọ níwájú sí nínú fídíò yìí ṣùgbọ́n ẹ jẹ́ ká sọ àwọn nǹkan tí mo fẹ́ ká mọ̀ kó tó di pé adé di 1953 àpẹẹrẹ kan tó wà tí mo fẹ́ fi hàn yín tí ọmọ kan máa ń ka ìwé tó wá rí ibi tí wọ́n kọ sí pé capital city ní Lagos kò ní mọ̀ pé ìgbà kan wà tí Èkó ti jẹ́ capital city orílẹ̀-èdè Nàìjíríà rí láti ọdún 1914 títí dé ọdún 1991 kó tó di pé wọ́n á mú bẹ̀ lọ sí Àbújá láti 1991 sí di mo ṣe ń bá yín sọ̀rọ̀ rẹ̀. Ṣó ti yín báyìí bẹ́ẹ̀ náà ni mo fẹ́ ká ṣe wo Ilé Ifẹ̀ níbi tí Ọọ̀ni ti jẹ́ olórí ká sì wo Ọ̀yọ́ níbi tí Aláàfin ti jẹ́ olórí mo sì fẹ́ fi àkókò ìsọfún yín pé empire ní Ifẹ̀ náà tẹ́lẹ̀ láti nǹkan bíi 10th century títí di 15th century gbogbo nǹkan tí empire máa ń ní nígbà náà ní Ilé Ifẹ̀ ní. ṣé bá wo máàpù yìí àwọn ibi tí Ifẹ̀ máàpù yìí nípa sub-Sahara trade ó ní máàpù yìí mo jẹ́ ti máa ń sọ̀rọ̀ nípa máàpù yìí lọ́pọ̀lọpọ̀ àti ìgbà tí àwọn òyìnbó tí wọ́n kọ́kọ́ wá sí ilẹ̀ adúláwọ̀ which is Vasco da Gama
ọmọkùnrin tí ẹ̀ ń wò yìí òun ni máàpù eléyìí sọ, and mo dẹ̀ lè sọ fún yín pé ní ìgbà náà ní ilẹ̀ adúláwọ̀ tẹ́ bá wo máàpù yàrá ó sọ details nípa bí ilẹ̀ adúláwọ̀ ṣe ń bára wọn ṣe ìdúnàdúrà nílànà pàṣípààrọ̀ ní ìgbà náà kó wá tó di pé wọ́n bẹ̀rẹ̀ sí ní bá Ọ̀yọ́ ṣe okòwò ní ìlànà pàṣípààrọ̀. Ifẹ̀ gangan ní almost gbogbo ilé àgbáyé tẹ́ ń wò yìí, Ifẹ̀ gangan náà bá ṣe ìdúnàdúrà ní ìlànà pàṣípààrọ̀ ní ìgbà náà kó tó di 15th century, kó tó di pé Ọ̀yọ́ náà bẹ̀rẹ̀ sí ní agbára. Mo dẹ̀ fẹ́ fi àkókò yìí sọ fún yín pé ní orílẹ̀-èdè ní gbogbo geographical area níbi tí a mọ̀ sí orílẹ̀-èdè Nàìjíríà, ìlú tó kọ́kọ́ lajú gbára òun ní Ifẹ̀. Òun dẹ̀ ní máàpù tẹ́ ń wò ní ojú screen yìí sọ. Ifẹ̀ ní ìlú tó kọ́kọ́ lajú gbára níbi tí a mọ̀ sí orílẹ̀-èdè Nàìjíríà ní òde òní. Nǹkan tí ó jẹ́ kí àwọn ìlú tó kù lajú, pàápàá jùlọ àwọn ibi tí a mọ̀ sí northern part of Nigeria, ni pé kò sí bí àwọn ilẹ̀ adúláwọ̀ tí wọ́n bá Ifẹ̀ ṣe okòwò ìdúnàdúrà nígbà náà, kò sí bí wọ́n ṣe fẹ́ wá láti òkè báyìí sí Ifẹ̀ ní ìgbà náà tí wọ́n ní gba àwọn Sókótó nǹkan kọjá wá sí Ifẹ̀ ní ìgbà náà. So ibẹ̀ ló ti di pé wọ́n gba Sókótó kọjá, tó máa gba Sókótó kọjá tí wọ́n bá wọ́n kó nǹkan wá, tí wọ́n bá tún lọ wọ́n tún kó nǹkan míì lọ, ibẹ̀ làwọn yẹn náà ti bẹ̀rẹ̀ sí pay attention pé kí ló ń ṣẹlẹ̀ kí ló ń ṣẹlẹ̀ kí ló ń ṣẹlẹ̀, ó ti yẹ yín báyìí. So Ifẹ̀ ní ìlú tó kọ́kọ́ lajú gbára níbi tí a mọ̀ sí orílẹ̀-èdè Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ báyìí. Like I said, ọ̀kan gbòógì lára àwọn ìdí tí a fi mọ̀ pé Ifẹ̀ wípé empire ni, ó ní pé àwọn early Europeans yẹn, àwọn early explorers yẹn, wọ́n really lọ Ifẹ̀. Tẹ́ bá wá àwọn fídíò tí mo ṣe nígbà tí mo lọ sí Badagry àti Benin Republic, mo sọ̀rọ̀ nípa pé coastal towns nìkan, ibẹ̀ nìkan làwọn explorer, àwọn European explorer, early European explorer lè dé, nítorí pé ẹ̀fọn àti other diseases ń pa wọ́n tó máa wá sí inland, and then mọ̀ pé inland ní Ifẹ̀ wà, so wọ́n ráyè explore inland nígbà yẹn until 1800, which is 19th century. Ìgbà yẹn náà tó lè máa wọ inú, and ibì kan tí wọ́n ní choice than kí wọ́n lọ nígbà náà ní Ọ̀yọ́. Ìdí tí wọ́n dẹ̀ fi ní choice than kí wọ́n lọ ni pé ibẹ̀ ni military power wà, àwọn non-control routes tí everybody ń gbà travel ní ìgbà yẹn, kò síbi tẹ́ fẹ́ travel lọ tẹ́ ẹ̀ ní pàdé oníbodè Ọ̀yọ́. Mo sọ fún yín pé láti ìgbà náà láti ní oníbodè, la ní aṣọ́bodè, which is custom and immigration ní Ọ̀yọ́ tí ń control láti ìgbà yẹn, not just the military pé bóyá jagunjagun nìkan, àwọn ọ̀làrí gbogbo wọn yẹn ni wọ́n ti ní gbogbo àwọn kìíní yẹn tó ń control routes, trade routes, and Sahara trade wà láti gbogbo ìgbà yẹn náà. So àwọn Europeans yẹn ò ráyè explore Ifẹ̀ rárá. The only place wọ́n ráyè explore òun ni Ọ̀yọ́. Torí ẹ̀ ni irú àwọn ìwé yìí tó wà lọ́wọ́ mi yìí, torí ẹ̀ lèmi nígbàgbọ́ pé wọ́n fi ráyè kọ́ wípé Ifẹ̀, pàápàá jùlọ ìwé méjèèjì tí mo sọ nínú fídíò yìí pé wọ́n kọ wípé Aláàfin òun ni ọ̀gá, and tẹ́ bá wo ìwé yìí ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó wà nínú ìwé yìí nípa Ọ̀yọ́ ni. So tẹ́ bá sì wo àwọn eléyìí náà, ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó kọ nínú ìwé yìí nípa Ọ̀yọ́ ni. Gbogbo àwọn ìwé tá a ti rí pátápátá tó jẹ́ bí over 200 years ago, ẹ máa rí pé nípa Ọ̀yọ́ ni wọ́n máa ń kọ ọ̀rọ̀ nípa rẹ̀, torí ibẹ̀ ni ó padà dán kí wọ́n dé ní ìgbà náà, and nǹkan tí wọ́n rí òun ni pé Ọ̀yọ́ ni superior town ní ìgbà náà. And tẹ́ bá dẹ̀ wo bí àwọn òyìnbó ṣe pín ilẹ̀ adúláwọ̀, ẹ máa rí pé ìlú tó bá ń ṣe ìṣàkóso ibì kan, òun náà máa ń fún ní ọ̀gá. Fún àpẹẹrẹ, tẹ́ bá wo àwọn Sàbẹ̀, àwọn Pópó ní orílẹ̀-èdè Benin Republic, ẹ máa mọ̀ pé inú Ọ̀yọ́ ilé ni gbogbo wọn ti migrate lọ sí gbogbo àwọn ibi tí mo sọ yẹn. Ṣùgbọ́n ní ìgbà tí àwọn òyìnbó fẹ́ pín ìlú, wọn pín wọn mọ́ under Ọ̀yọ́ àbí wọn pín wọn mọ́ sí orílẹ̀-èdè Nàìjíríà, wọ́n pín wọn sí orílẹ̀-èdè Benin Republic, nítorí pé Ìdàòmẹ̀ ló ń ṣe ìṣàkóso àwọn ọbẹ̀ yẹn nígbà tí Ọ̀yọ́ ilé fẹ́ tú. Ẹ jẹ́ ká padà sínú fídíò náà. New research ni àwọn ènìyàn bá látòrí gun mẹ́rin àgbáyé láti wá kọ́ nǹkan nílé Ifẹ̀. Kódà ìwádìí kan fi yé mi pé Ilé Ifẹ̀ ti ń ṣe gíláàsì láti 10th century. Àbí kíní kí náà fi ń ṣe? Níbo náà ti ń lo kíní? Níbo mìíràn wo náà ti ń lo kíní lórílẹ̀-èdè àgbáyé? Mo dẹ̀ sọ fún mi gíláàsì náà fi ń ṣe kíní.
ilé Ifẹ̀ sì ti ń ṣe glass láti 10th century. Ẹ jẹ́ kí wọ́n fast forward sí 15th 16th century. Kí ló ń fa àwọn bàbá wa? Kí ló ń fa àwọn bàbá wa tó fi ń bẹ̀rù? So mirror yìí kò ní yẹ ẹrú, ó depend bí wọ́n bá ṣe ṣe business pẹ̀lú àwọn òyìnbó yẹn nígbà yẹn. Ceramic bowl yìí ẹrú 10, ìbọn ṣakabula yìí ẹrú 40. Dígí, kí ló fi ṣe dígí? Glass tí ilé Ifẹ̀ ti ń ṣe. Kí ló fà? Aṣọ àṣàyàn nù ní. Aṣọ àṣàyàn nù. Òun ló fà tẹ́ pé nǹkan tá a ní, òun náà wá tún fi dá nǹkan tó ṣe kókó wọ́n fi gbà lọ́wọ́ wa. Ṣùgbọ́n ìbẹ̀ ẹ̀kọ́ làwọn lẹ́yìn ọ̀rọ̀ tá a fẹ́ sọ lẹ́yìn ọ̀rọ̀ Aláàfin àti Ọọ̀ni. Ṣé rí láàrin 10th century sí 15th century, mo lè sọ fún yín pé àwọn èèyàn akọ̀ kúrò ní Ifẹ̀ wọ́n á lè lọ tẹ̀lú sí ìbọn ni. Ìbọn tó àwọn bàbá ńlá bàbá wa mọ̀ nìyẹn. Wọ́n á kọ̀ kúrò bóyá ilé Ifẹ̀ ti sún àbí ìrún ti pọ̀ jù ní ilé Ifẹ̀. Gẹ́gẹ́ bí mo ṣe sọ lẹ́ẹ̀kan pé ìgbà térò pọ̀ ní Èkó ni wọ́n mú capital city kúrò lẹ́kọ̀ọ́ lọ gbé lọ sí Àbújá. Ní ìgbà náà torí pé ilé Ifẹ̀ dàbí Èkó ìrún ti ń pọ̀ jù. Tó bá yá wọ́n sún àwọn èèyàn kan kúrò bẹ́ẹ̀ wọ́n á migrate lọ síbòmí wọ́n á lọ settle down síbẹ̀. Báyìí ló ṣe rí gbà náà láìsí wàhálà láìsí ìkankan. Ṣùgbọ́n nígbà tó di bí 15th century ó di pé àwọn ibi táwọn èèyàn ti lọ settle down sí yẹn nǹkan tó ń lọ ní ìgbà náà láti bóyá Europe ní o pàápàá jùlọ ní Europe ní ìgbà náà ó ní pé expansion ló ń lọ nígbà náà Europe ń wálẹ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ ní ilé ayé nígbà náà ni mo sọ fún yín Europe ń wálẹ̀ wọ́n ń gbá bọ́ọ̀lù fẹ́ gba ilẹ̀ kiri as a 15th century bẹ́ẹ̀ náà ló ṣe wà nílẹ̀ adúláwọ̀ náà oríṣiríṣi empires náà ló wà nígbà náà tí wọ́n fẹ́ gba ilẹ̀. Ẹ sì mọ̀ tó máa sọ̀rọ̀ pé èèyàn fẹ́ gba ilẹ̀ bí Ilé Ifẹ̀ ṣe lágbára tó nígbà náà Ilé Ifẹ̀ wà lójú gbogbo wọn pátápátá and mo lè sọ fún yín pé láàárín 15th century yẹn náà tí gbogbo nǹkan ń lọ bó ṣe ń lọ bó ṣe sọ fún yín òun ni Ọ̀yọ́ dìde as a military camp fún gbogbo ilẹ̀ Yorùbá pátápátá. Ta ló wá gbọ́yọ̀ dìde òun ni ọmọ Odùduwà tí ń ṣe Ọ̀rànmíyàn. Wọ́n sì tí kò fẹ́ tó máa ń sọ lately kò ní pé àwọn èèyàn ti dàyẹ́ pé jagunjagun Ọ̀rànmíyàn is a soldier jagunjagun ni Ọ̀rànmíyàn and Ọ̀yọ́ wọ́n dá Ọ̀yọ́ was created láti prevent àwọn northern caliphate ní ilẹ̀ Yorùbá ló wọ́n dá because ẹ wo geographical location Ọ̀yọ́ ní gangan ẹ máa rí pé next is the northern part of èyí tá a mọ̀ sí orílẹ̀-èdè Nàìjíríà south west ní òde òní ní ilẹ̀ wà. Ìwádìí tèmi ni mo sọ fún yín yìí o kò ń ṣe nǹkan tí èèyàn kan ti kọ àbí nǹkan kan ìwádìí tèmi ni mo sọ fún yín nílé tí mo ní ẹ̀rí fún ṣùgbọ́n ẹ jẹ́ ká fi mọ̀ bí a ti ṣe sọ yìí. Báyìí láti àárín 15th century yìí títí di bí 18th century Ọ̀yọ́ ní agbára débi téèyàn ní agbára dé torí military power wọn kò sí irú ẹ̀ ní West Africa nígbà náà. Mo sì ṣe fídíò kan sẹ́yìn wípé ṣé oppressor ni Ọ̀yọ́ ni àbí protector nílé tí mo sọ pé ìgbàgbọ́ tèmi ní pé protector ní Ọ̀yọ́ empire jẹ́ sí ilẹ̀ Yorùbá because tó máa sọ̀rọ̀ pé Ọ̀yọ́ empire is a nation Ọ̀yọ́ ilé ní capital Ọ̀yọ́ empire ní ilé tí mo lè sọ pé Ọ̀yọ́ ní capital ilẹ̀ Yorùbá ní ìgbà náà. Nígbà ìdá tí wàá tún mọ̀ pé láàrin 10th century dé 15th century Ifẹ̀ ló lágbára and láàrin 15th century sí di late 19th century Ọ̀yọ́ ló lágbára which is Ọọ̀ni lágbára láàrin 10th century títí di 15th century Aláàfin lágbára láti 15th century títí di 19th century ṣùgbọ́n wọ́n fẹ́ sọ fún yín pé àwọn méjì nípa ribiribi tó ń kó ní ilẹ̀ Yorùbá ní gbogbo gbà yìí mo sì fẹ́ sọ fún yín pé kò séèyàn kankan tó máa ń béèrè pé ta làgbà nínú àwọn méjì ó tó di November 22 1953 níbi tí arákùnrin kan tí a mọ̀ sí olóṣèlú àti agbẹjọ́rò tó ti ní ìjà pẹ̀lú Aláàfin ìgbà náà tí a mọ̀ sí Aláàfin Adéyẹmí kejì níbi tí àwọn méjì ní gbọ́nmi sí omi òtó tí Aláàfin sì sọ fún Bọ̀dé Thomas wípé ó máa gbó lọ tí Bọ̀dé Thomas sì gbó láti November 22 1953 di ìjọ kejì tí ó ń ṣe November 23 1953 tí ó sì kú ní ìjọ náà
Lẹ́yìn ìgbà yìí oríṣiríṣi òṣèlú wá bẹ̀rẹ̀. Lẹ́yìn òṣèlú yìí ló wá di pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn bẹ̀rẹ̀ sí béèrè ìbéèrè. Ṣẹ́rí mi ò lè dive in dáadáa nínú fídíò yìí, mi ò lè sọ dáadáa. Mo má dẹ̀ pa òfin mi ò lè tẹnu bọ̀ ọ̀rọ̀ yẹn dáadáa. Ṣùgbọ́n mo fẹ́ kẹ́ ẹ lọ ṣe ìwádìí yín dáadáa. So kò ń ṣe gbogbo ọ̀rọ̀ yẹn kan lásán yẹn ó pọ̀ jù bẹ́ẹ̀ lọ. Ṣùgbọ́n lọ tí mo fẹ́ kẹ́ ẹ mọ̀ ni pé oríṣiríṣi òṣèlú ó bẹ̀rẹ̀ ní ìgbà náà. Òṣèlú ìlú wá jẹ́ káwọn ẹ̀ máa bẹ̀rẹ̀ láti ìgbà náà pé tá a làgbà nínú Aláàfin àti Ọọ̀ni. Mo sì fẹ́ kẹ́ má bàa pé ẹbí ni wọ́n. Àwọn nǹkan tó kọ̀ ṣẹlẹ̀ ni pé ní ìgbà náà ní wọ́n á gbé ọ̀rọ̀ kan jáde. Ọ̀rọ̀ náà wá sọ pé Ọọ̀ni ó ní spiritual father fún ilẹ̀ Yorùbá, Aláàfin ní political father fún ilẹ̀ Yorùbá. Báwọn ti ṣe rí nìyẹn. Ṣùgbọ́n ìwádìí tèmi nǹkan tó sọ kọ́ nìyẹn. Mo á ṣe ìwádìí iṣẹ́ wọn mẹ́rin sí ilẹ̀ Yorùbá. Eléyìí ló máa jẹ́ kó yé wa lọ́pọ̀lọpọ̀. Ẹ jẹ́ kí n kọ́kọ́ sọ iṣẹ́ mẹ́rin tí Ọọ̀ni máa ń ṣe ní ilẹ̀ Yorùbá. Alákọ̀ọ́kọ́ òun ni nǹkan tí àwọn olóṣèlú yìí tí wọ́n claim ní ìgbà náà wípé Ọọ̀ni is the spiritual father fún ilẹ̀ Yorùbá. Bẹ́ẹ̀ sì ló ṣe rí. Torí mo ka ìwé kan tó sọ wípé Ọọ̀ni máa ń súre fún ilẹ̀ Yorùbá láràárọ̀ fún omi àlàáfíà ilẹ̀ Yorùbá. Ọọ̀ni ní máa ń súre. So Ọọ̀ni ló wá ń súre fún gbogbo èèyàn. Gbogbo èèyàn gbọ́dọ̀ máa súre fún Ọọ̀ni. Ọọ̀ni ló máa dá èrè padà fún gbogbo èèyàn. So mo nígbàgbọ́ pé spiritual father ni Ọọ̀ni jẹ́ sí ilẹ̀ Yorùbá lóòótọ́. Ẹlẹ́ẹ̀kejì, Ọọ̀ni ní alákòóso àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá. Ọọ̀ni wà lára àwọn tí wọ́n gbọ́dọ̀ jẹ́ kí àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá má parẹ́ rárá. Torí bẹ́ẹ̀ lórí ọ̀run. Ìyẹn jẹ́ nǹkan ẹlẹ́ẹ̀kejì. Ẹ máa gbọ́. Ẹlẹ́ẹ̀kẹta, Ọọ̀ni ní unifier of Yorùbá land àbí Yorùbá kingdom dẹ́ni. Ọọ̀ni ní unifier of Yorùbá kingdom. Nílé tó jẹ́ pé tíjà bá ṣẹlẹ̀ láàrin ìlú kan sí ìlú kejì, tí má dórí Aláàfin ọ̀rọ̀ yìí máa yé yín dáadáa. Tíjà bá ṣẹlẹ̀ láàrin ìlú kan sí ìlú kejì, ẹ̀tọ́ Ọọ̀ni òun ni wípé kí wọ́n pẹ̀tù sí ìjà tó wà láàrin ìlú kan sí ìkejì. Ìyẹn jẹ́ nǹkan ẹlẹ́ẹ̀kẹta tó jẹ́ iṣẹ́ Ọọ̀ni ní ilẹ̀ Yorùbá. Ẹlẹ́ẹ̀kẹrin tó jẹ́ iṣẹ́ Ọọ̀ni ní ilẹ̀ Yorùbá, òun náà ni mo sọ ní ìbẹ̀rẹ̀ fídíò yìí tó máa ní Ọọ̀ni rìṣà. Ọọ̀ni jẹ́ bí ẹ mọ̀ pé òrìṣà, àwọn tí ò kí ń ṣe ìṣẹ̀ṣe máa ń nígbàgbọ́ pé àwọn òrìṣà yẹn máa ń nígbàgbọ́ pé Ọlọ́run ni wọ́n, pé gods ni wọ́n. Rárá, òrìṣà ò kí ń ṣe gods ní ilẹ̀ Yorùbá. They are just intermediary láàrin àwọn ènìyàn àti Elédùmarè. Kí ni ìtumọ̀ God ní Yorùbá? Olódùmarè tàbí Ọlọ́run nílé tó túmọ̀ sí ẹni tó ní ọ̀run. Ó ní ìtumọ̀ Olódùmarè. Ó ní ìtumọ̀ Olódùmarè ní English. Bẹ́ẹ̀ sì ni Ọlọ́run tàbí Olódùmarè òun ni ìtumọ̀ God ní Yorùbá. So Ọọ̀ni jẹ́ intermediary torí pé òòṣà lòun náà. Ọọ̀ni jẹ́ ipasẹ̀ láàrin àwa ènìyàn sí àwọn òrìṣà. Ẹ jẹ́ kí n explain ẹ̀ fún yín. Bí gods, ẹ jẹ́ kí n ṣàsọ àwọn òrìṣà gods àbí deity ẹ̀yin dẹ̀ mọ̀ sí. Ẹ jẹ́ kí n sọ bẹ́ẹ̀ yẹn. Àwọn nǹkan wọ̀nyí jẹ́ nǹkan mẹ́rin tí mo ṣàwárí tí ó jẹ́ iṣẹ́ Ọọ̀ni fún ilẹ̀ Yorùbá. Okay, ẹ jẹ́ ká bọ́ sórí iṣẹ́ Aláàfin mẹ́rin tí mo mọ̀ sí ilẹ̀ Yorùbá. Ẹ máa wá rí pé ìkan kò lè ṣe láìsí kejì. Ṣùgbọ́n ká tó wá bọ́ síbẹ̀, ẹ jẹ́ ká gbọ́ àwọn táwọn ogun fẹnu ara wọn sọ nínú interview kan tí wọ́n ṣe fún wọn. Honestly, in fairness, I'm just a very objective person. I am a student of history. I love history so much. That has actually helped me. They don't used to see Ooni of Ife. The first time people will see Ooni of Ife was in 1903, when Ooni left the palace and the entire Yoruba kings had to give him that respect, and they all left their palaces. They left, actually to be specific, February 28, 1903. There's a gazette to that effect. They had to call on Ooni that, look, there is a problem between the Remos and the Ijebus, the Elekpes and the Akaribo. They were fighting, killing themselves, that you, as the spiritual head, you need to come.
ṣe tí wàá rí nǹkan tí mo sọ báyìí alákọ̀ọ́kọ́ iṣẹ́ Aláàfin ni military leader Aláàfin ni military leader tó jẹ́ pé Aláàfin ló ń dáàbò bo ibi tí a mọ̀ sí Ọ̀yọ́ empire ilẹ̀ Yorùbá náà ń pè ní Ọ̀yọ́ empire Aláàfin ni máa ń ṣẹ́gun ló máa ń ṣẹ́ ogun Aláàfin ni ó máa ń expand the territory and ló dẹ̀ máa ń protect the territory ilẹ̀ Yorùbá so Aláàfin ló jẹ́ kí ìran Yorùbá dé Togo òun ló jẹ́ kí ìran Yorùbá dé Ghana bẹ́ẹ̀ bá dé Ghana lẹ́nìí tó máa fẹ́ kí yín pé ẹ káàbọ̀ wá ní Akwa Ibom ṣé kìí ṣe káàbọ̀ náà nìyẹn ni ẹ káàbọ̀ ní and tẹ bá tún dé Sierra Leone àwọn ìran Yorùbá tó ń pè ní Sierra Leone wọ́n máa ń pè wọ́n ní Aku nílé tàbí Oku àmọ́ yànnàná ọ̀rọ̀ yẹn náà dáadáa nínú another episode eléyìí ni ìtumọ̀ eléyìí ni pé Aku tàbí Oku eléyìí wọ́n yọ́nú ọ̀rọ̀ tí a mọ̀ sí tí Yorùbá máa fi ń kí ni wípé Aku ojúmọ́ tàbí Oku ojúmọ́ Aku ewu ọmọ tàbí Oku ewu ọmọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣé Aku yẹn náà kọ́ ló wá di Akwa Ibom ní orílẹ̀-èdè Ghana ẹ jẹ́ ká gbé yẹn sẹ́gbẹ̀ẹ́ ibẹ̀ yẹn kọ́ ni à ń lọ lẹ́nìí duty ẹlẹ́ẹ̀kejì Aláàfin sí ilẹ̀ Yorùbá Aláàfin ni diplomat ní ilẹ̀ Yorùbá àti other kingdoms tí àwọn other kingdoms bá ní nǹkan kan bá ìran Yorùbá ṣe Aláàfin ni wọ́n á lọ rí Aláàfin ló wà ní ìdí kẹ́ni nǹkan kan ṣe pẹ̀lú other kingdoms nítorí ní ìgbà náà Ọọ̀ni jáde. But who are the people that are at the forefront? Aláàfin, a warrior, never lost a war. That's Oromiyan. We all know the story. So we all must come together. It's like saying in the history of Yoruba, you are not going to talk about the Ijebus, come on, or you're not going to talk about the Egbas or the Ekitis. They all played pivotal role one way or the other. So it's very important to give honor to whom honor is due. So that's what I'm doing. They have more experience than I even do because they've been there long before me. So I have so much to learn from them. ṣe ti rí báyìí ẹ jẹ́ ká wá sọ nǹkan ẹlẹ́ẹ̀kẹta tó jẹ́ duty Aláàfin ṣùgbọ́n ká tó sọ nǹkan ẹlẹ́ẹ̀kẹta yìí mo fẹ́ kẹ́ notice pé mo sọ lẹ́ẹ̀kan nígbà tí mo ń sọ duty Ọọ̀ni wípé Ọọ̀ni ló máa ń pẹ̀tù sí jà ṣé mo pé Aláàfin ni ó lọ ọjà nígbà míì sì rèé ìjà máa ń wáyé láàrin àwọn ìlú kan tàbí ìkejì ṣùgbọ́n tí ìjà náà bá wáyé ta ló máa lọ pẹ̀tù sí Ọọ̀ni of Ifẹ̀ ṣe ti rí wáyé ṣe rí pé kan ò lè ṣiṣẹ́ láìsí kejì ó jẹ́ méjì so ẹ jẹ́ ká wá sọ nǹkan ẹlẹ́ẹ̀kẹta tó jẹ́ duty Aláàfin duty ẹlẹ́ẹ̀kẹta ni pé Aláàfin ni cultural icon ní ilẹ̀ Yorùbá bóyá bí ẹ mọ̀ pé Aláàfin àwọn kan nígbàgbọ́ pé Aláàfin àti Ṣàngó ni wọ́n nǹkan ẹlẹ́ẹ̀kẹrin tí Aláàfin tó jẹ́ iṣẹ́ Aláàfin sí ìran Yorùbá ó ní pé law enforcement Aláàfin ni mo ń pàṣẹ ní ilẹ̀ Yorùbá tẹ́ bá sì wo àwọn position kan wà ní ilẹ̀ Yorùbá tó jẹ́ pé títí di sìn àwọn oyè kan wà ní ilẹ̀ Yorùbá tó jẹ́ pé títí di sìn Aláàfin nìkan ló lè fi àwọn oyè náà jẹ ẹ wo bí ọba Ìbàdàn ní ìsìta mọ̀ sí Olúbàdàn of Ìbàdàn Aláàfin ló upgrade baálẹ̀ Ìbàdàn baálẹ̀ ní Ìbàdàn máa ń jẹ Aláàfin ló upgrade ẹ̀ láti baálẹ̀ sí ọba tí a mọ̀ sí Olúbàdàn of Ìbàdàn land títí di òní ara àwọn duties Aláàfin nìyẹn bí Ààrẹ Ọ̀nà Kakanfò Aláàfin nìkan ló lè fìyàn jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so administrative iṣẹ́ Aláàfin ni mo ń ṣe mo tún wá rí pé ó dàbí pé a ti yànnàná àwọn iṣẹ́ mẹ́rin tí àwọn méjèèjì máa ń ṣe ní èrò tèmi tí mo rò pé a lè sọ pé báyìí eléyìí ló dàgbà jù tàbí eléyìí ló kéré jù tẹ́ bá sì wò dáadáa àwọn méjèèjì gbọ́dọ̀ máa fi ọwọ́ wẹ ọwọ́ òun ni so tá bá wà ní orí ẹ̀rọ ayélujára tá bẹ̀rẹ̀ sí sọ pé eléyìí ló dàgbà jù eléyìí ló dàgbà jù eléyìí ló dàgbà jù sí ìran Yorùbá bí ìgbà tí à ń domi àlàáfíà ilẹ̀ Yorùbá láàmú ni torí iṣẹ́ àwọn méjèèjì ọ̀tọ̀ọ̀tọ̀ ni ní kúkúrú èdè mo lè sọ fún yín pé Ọọ̀ni jẹ́ spiritual and cultural leader nígbà tí Aláàfin focus lórí governance and leadership nǹkan tí ìwádìí tèmi tó sọ fún mi ní eléyìí àti wípé mo fẹ́ pe àkíyèsí wa pé ká máa wá compare àwọn méjèèjì síra wọn ó dàbí ìgbà tá à ń béèrè pé nínú Rashidi Yekini àti Peter Rufai ta ló mọ bọ́ọ̀ gbá jù. One is a goal scorer
and the other one is a goal stopper. Bí mo ṣe lè fi àkàwé àwọn méjèèjì sọ nìyẹn, torí èmi rí Aláàfin as a military leader, mo dẹ̀ rí Ọọ̀ni as a spiritual leader. Ṣùgbọ́n tí máa fẹ́ lo political terms, màá rí Ọọ̀ni as civilian leader, mo dẹ̀ máa rí Aláàfin as a military leader. That's just it. Because leadership skill làwọn méjèèjì ó balance, and without ìkan ìkejì ò lè exist. Without ìkejì alákọ̀ọ́kọ́ kò lè balance. So bí mi ṣe rí ọ̀rọ̀ àwọn méjèèjì nìyẹn. So tèmi bá fẹ́ sọ fún yín, màá sọ fún yín pé kò yẹ ká máa bára wa sọ ọ̀rọ̀ ẹ̀, ká máa bára wa fa ọ̀rọ̀ ẹ̀. Ó ní pé ìlú tó kọ́kọ́ lajú lórílẹ̀-èdè Nàìjíríà ó jẹ́ Ifẹ̀. Ìlú tó jẹ́ kí ilẹ̀ Yorùbá fẹ̀ ju bí ó ti ṣe wà lọ, tó sì ń dáàbò bo gbogbo ilẹ̀ Yorùbá, ó jẹ́ Ọ̀yọ́. Ní ìgbà tí Ọ̀yọ́ tú, Ìbàdàn gba agbára yẹn ní ọwọ́ rẹ̀. Ìbàdàn gba military power yẹn lọ́wọ́ ẹ̀, and mo dẹ̀ lè sọ fún yín pé lénìí economic power wà lọ́wọ́ Lagos State, lọ́wọ́ Èkó. So mi mọ reason ó lè dọ̀la kó jẹ́ pé bóyá Ògùn ní agbára máa wà lọ́wọ́ ẹ̀, kó tún dọ̀túnla kó jẹ́ pé bóyá Èkìtì tàbí Oǹdó tàbí Ọ̀ṣun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ó ti yẹn. So àárín wa náà ṣe ní kíní wà, ẹ má yẹ ká máa bára wa jà lórí ẹ̀. Mo lérò pé ẹ ti kọ́ nǹkan kan àbí ìkejì nínú research mi nípa Aláàfin of Ọ̀yọ́ àti Ọọ̀ni of Ifẹ̀. So kò ní jù báyìí lọ lẹ́yìn. Orúkọ tèmi ni Joe Adétọ̀nà. ọ̀tẹ̀ ló ń jẹ́ ló ń pè ọ́, kò sẹ́ni tí ò lórúkọ tiẹ̀, àti wípé ọmọ kì í gọ̀ títí sẹ́ẹ̀ kó gbàgbé orúkọ ara rẹ̀. Ààfin tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà, tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ bó dọ́jà ni. Èmi tí ń tòótọ́ Samuel Owóyẹmí, Fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi, Fẹ́lẹ́ ní gbogbo èèyàn mọ̀ mí sí. Èmi náà kọ́, Ọlọ́run ọba òkè ló fún mi ṣe ní gbogbo ìgbà.